ó dùn mí gan, mo sunkún torí mo ti débẹ̀ láti nǹkan bí 6:30 aago 6 bọ̀ láàárọ̀ ní ọdún 2008. mo lọ fún audition kan. wọ́n pè bí àwa 21 jáde. nínú àwa 21 yẹn mo fẹ́ lè ní pé èmi ni ẹni tí gbogbo èèyàn rò pé wọ́n máa fún ní role yẹn láti ṣe. àmọ́ at the end of the day wọ́n ní pé ojú mi kéré, mi ò lè ṣe role yẹn. ó dùn mí gan, mo sunkún torí mo ti débẹ̀ láti nǹkan bí 6:30 aago 6 bọ̀ láàárọ̀. ìgbà tó sọ fún mi pé wọ́n lè fún mi ní role yìí pé kí n máa lọlé nǹkan bí aago 7 lálẹ́ ni. 2008 yẹn mo wá pinnu pé mi ò ṣe orí ìtàgé mọ́. mo wá kúrò, mo wá gbájúmọ́ ọ̀rọ̀ school mi nígbà yẹn. ọdún tí mo fi eré orí ìtàgé sílẹ̀ ọdún kan yẹn, ọdún yẹn ni mo ní best results ní school because mo fara balẹ̀ dáadáa. àmọ́ lẹ́yìn ìgbà yẹn mo wá tún pinnu ó dá 2009 mo wá tún padà. ìgbà tí mo ráwọn ọ̀rẹ́ mi tájọ máa lọ fún audition lórí TV mo wá padà. ìgbà tó yá ọdún 2015 kọ́ ni mo tún sọ pé mi ò ṣe mọ́ torí pé kò really sí roles and all that, you know. Ọlọ́run wá gbé aláwo mi pẹ́nire kan èyí tó jẹ́ producer movie kan tí wọ́n pè ní Just Not Married. ó wá pè mí, ó ní ọmọ Salami òun ti cast èèyàn púpọ̀ àmọ́ role tèmi yìí òun kàn rí pé mi ni mo lè ṣe dáadáa. mo dẹ̀ ní ó dáa, mo dẹ̀ ṣe. lẹ́yìn tí mo ṣe tán eré tó yẹ kọ́kọ́ show lórí African Magic ni àmọ́ gbà táwọn èèyàn rí wọn ní pé orí eré yóò yẹ kó lọ sí sinimá o torí wọ́n gbádùn ẹ̀ gan-an. lọ́rọ̀ kan eré yìí ni ó fún mi ní ọ̀pọ̀lọpọ̀ award títí dórí one of the biggest awards ta ní ìlú yìí, which is African Magic Viewers Choice Award ní ọdún 2017. lẹ́yìn tí mo wá gba award yìí tán fún Best Supporting Actor of the Year, lẹ́yìn ìgbà yẹn mo fẹ́ lè sọ pé award yìí ló wá ṣínà fún mi ní àwọn eléré orí ìtàgé tó jẹ́ tiwantiwa ní Yorùbá bá bẹ̀rẹ̀ sí ní rí mi, náà bá bẹ̀rẹ̀ sí ní lò mí láti tọpasẹ̀ olùdarí eré kan tí ó ń jẹ́ Ọ̀wẹ̀lẹ̀ Adémọ́lá, Sàdánkátà fún àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n rí mi tí wọ́n sọ pé àwọn lè bẹ̀rẹ̀ sí máa lò mí. mo wá rí i pé ní àárín àwọn eléré Yorùbá yìí wọ́n rí ní ìròhùn pé ẹni yìí lójú kékeré àbólára kékeré. èyí tó já wọn lógún ni pé ẹni yìí ó mérè rí ìtàgé ṣe. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè mí. wọ́n kàn jẹ́ wípé tí èèyàn 20 bá dúró níbí báyìí ìrìn àjò wọn náà ó máa yàtọ̀. gbogbo ìgbà tá à ń lọ fún audition ẹ̀ kò rọgbọ lóòótọ́ torí pé ibi tí mo ti ń jáde lọ fún audition níbi tí mò ń gbé ní Àjàngbàdì ó jìnnà gan-an sí àwọn ibi tí mo fi ń lọ sí audition yìí. a máa lọ sí audition ní SCAC, ní National Theatre, a máa lọ ní Winnie's, ní Surulere, Adéníran Ògúnsànyà, ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. lára àwọn ìdojúkọ tí mo ní nígbà ni pé a lè lọ fún audition for bí 3 years ká dẹ̀ máa ní role ju bí ẹyọ kan àbí méjì lọ. àwa kan máa gbọ́ a máa get back sí ẹ. lára àwọn ìdojúkọ tó jẹ́ tara tèmi gangan ni pé mo ní ojú kékeré, mo dẹ̀ tún ní ara kékeré tí ó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ roles tí ó wà ń gbà yẹn fáwọn tí tó ní gẹ̀ tó wà more matured ni àwọn tí wọ́n kàn gbọ́ ọmọ yìí ó dẹ̀ mọ eré yìí ṣe o ṣùgbọ́n ojú ẹ̀ kéré a lè lò fún role yẹn, ojú ẹ̀ bọ́ká dúpẹ́ fọ́lọ́run ibi táwa lé ní. kò sí èyí tó rọrùn bẹ́ẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ gbà ni kò ní sówó mọ́tò tí máa tọrọ owó mọ́tò lọ́wọ́ kọ̀ǹdọ́tọ̀. oníbọ̀dá kan ní Òkòkò Michael ń gbà yẹn, bọ̀dá yẹn máa ń ta àwọn stationaries. bọ̀dá Ike la máa ń pè. bọ̀dá Ike tẹ́ bá ń gbọ́ mi, shout out to you, máa yọjú sí láìpẹ́. bọ̀dá Ike máa ń fún mi ní owó mọ́tò, ó máa ń support owó mọ́tò mi ní ọ̀pọ̀lọpọ̀ gbà. bí kò fún mi ní 100 naira, bí kò fún mi 200 naira, ìgbà 150 naira kí kọ̀ǹdọ́tọ̀ má bàa lù mí pa lọ́nà. àmọ́ a dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú bí sáwà lé mi. orúkọ mi ni Ọ̀gbẹ́ni Rotimi Salami, ọmọ bíbí ìlú Èkó. Ẹ̀pẹ́tẹ̀dọ̀, agboolé Aláyàkì. mo lọ ilé ẹ̀kọ́ kékeré, mo dẹ̀ lọ ilé ẹ̀kọ́ aládàáni ni mo lọ.
mo dẹ̀ lọ ilé ẹ̀kọ́ gbogbo fún secondary dẹ̀ tún lọ university náà tó jẹ́ LASU. Mo dẹ̀ lọ ka sociology. So basically, yeah. Ǹjẹ́ ẹ lè bá wa sọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré tíátà yìí? Láti kékeré ni mo ti fẹ́ràn eré orí ìtàgé, eré theatre. Láti ayé Bible knowledge drama tá a máa ṣe ní primary school títí wọ secondary school. Àmọ́ ọdún 2004-5 ni mo mú lọ́kùnkúndùn ni mo bẹ̀rẹ̀ sí ní lọ fún mo register sí production kan tí wọ́n pè ní Cobweb audiovisual production ní ìlú Ọ̀jọ́ nígbà yẹn. Lẹ́yìn ìgbà náà ni mo wá lọ sí Manex production ní Ẹgbẹ́dà nígbà yẹn. Láti bẹ̀ lọ a lọ fún oríṣiríṣi audition èyí tí a mọ̀ sí ìdánniwò bóyá a dá nípa ìlànà eré yìí àbí a ò dá kó tó di pé Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Tí wọ́n fẹ́ béèrè ni pé látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ orí ìtàgé títí di wákàtí ọ̀wọ̀ yìí, ǹjẹ́ nínú àwọn èèyàn tẹ́ ti bá ṣiṣẹ́, ǹjẹ́ ní àwọn èèyàn tẹ́ pé tẹ́ bá rántí tẹ́ pé tẹ́jọ ṣiṣẹ́ tẹ́ pé ó máa ń dùn yín lọ́kàn pé ká ní ẹni ṣì wà láyé ìbáṣepọ̀ àwọn kò bá ti jù báyìí lọ, ǹjẹ́ ní èèyàn kan àbí èèyàn méjì tẹ́ pé ẹ kò lè sọ bí ìrìnàjò yẹn àti àwọn ẹni yẹn ṣe rí tẹ́ pé wọn ò sí mọ́? Lákọ̀ọ́kọ́ náà kí Ọlọ́run dẹlẹ̀ ọ̀run re fún gbogbo àwọn tí ó ti lọ. Kò sẹ́ni tí ó dájọ́ kú. Àwa táwọn sọ̀rọ̀ yìí ó lè dọ̀la ká má sí mọ́. Nǹkan tí mo kàn sọ ni pé kí a gbé ilé ayé ṣe dáadáa torí tí a bá lọ tán nǹkan tí àwọn èèyàn máa sọ nípa wa àti nǹkan tí àwọn èèyàn máa sọ nípa àwọn ọmọ tí a bá bí kalẹ̀. Àmọ́ pàápàá jù lọ most importantly, no let them kill you. That's all I'm going to say, man. No let them kill you. Tí o bá rí pé o bẹ̀rẹ̀ sí rí ní bèbè àwọn tí wọ́n lè ṣe ẹni jàǹbá, ìwọ náà fi àdúrà jagun kó lo ọpọlọ ẹ̀. Fún àwọn tí a jọ wà nínú orí ìtàgé yìí, àwọn tó ti wà kí n tó dé ni o, àwọn tó wá nígbà tí mo wà ní o, àwọn tó ń bọ̀ lẹ́yìn ni o, tí wọn ò sí mọ́, k'Ọlọ́run dẹlẹ̀ rè fún wọn. Àwa tá dẹ̀ kú náà kí Ọlọ́run jẹ́ kí ọdún kó jìnnà síra wọn. Ṣeun lọ́pọ̀lọpọ̀. Ká tó máa lọ, ẹ̀jẹ̀ sà jẹ́ ní àbáṣepọ̀ kan pẹ̀lú ẹni fújì musician kan àbí ẹ máa ń gbọ́ fújì, èwo lẹ fẹ́ràn nínú gbogbo wọn? Èmi ò ń ṣe oní fújì nìkan. Àmọ́ mo rántí pé nígbà tí mo wà ní kékeré, still construction engineer ni bàbá mi tí àwọn èèyàn máa ń pè ní local weather tí mo dẹ̀ máa ń lọ sí iṣẹ́ wọn. So níbi iṣẹ́ wọn gbà yẹn mo máa ń gbọ́ oríṣiríṣi fújì nígbà yẹn. So àwọn ẹnìkan mo lè sọ pé mo mọ Saheed Osupa, mo mọ Pasuma, mo mọ Atawẹ́wẹ́, mo mọ Barrister, mo mọ Wasiu Ayinde Marshal, mo mọ Kollington. Mo gbìyànjú náà, mo mọ àwọn èèyàn dáadáa. Kí n tó yọ̀ǹda yín, nínú gbogbo àwọn tẹ́ dárúkọ yìí, ǹjẹ́ ẹ lè rántí bíi láìní kan àbí méjì nínú orin èèyàn kan tẹ́ kò lè kọ fún wa kí àwọn tó wà nílé kọ́ lè mọ̀ pé Mr. Rotimi kò ń ṣe bọ̀ tí? Okay. Mo rántí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn orin àtẹ̀yìnwá yẹn náà. Wọ́n wá nìkan tí mi ò lè gbàgbé. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà tó pass a lot of message tí mi lè gbàgbé. Èyí tó ń ṣe ti King Saheed Osupa sí ikú pẹ̀lú owó, owó pẹ̀lú ikú, wọ́n jọ ń jà ságbà o. Ikú ní mo ju owó lọ, owó ní mo ju ikú lọ. Ikú ní báwo ló ṣe jẹ́, owó wá níta ló fẹ́ kú. Ó ní ṣùgbọ́n everybody mọ̀ ṣá ló fẹ́ lówó. Ikú wá ní tó bá lówó. Mo kọ́lé kó tún ra mọ́tò gbàrà tí mo bá dé. Ìṣẹ́jú kan lásán tó mi kìràkìtà ẹ̀ ti tán. Àìfagbáfẹ́ nìkan o kò jẹ́ káyé rú. Yeah. Above all of us go die one day. Exactly. Ẹ ṣeun púpọ̀. Gracias.